hunter, oh, the hunter, yeah. The hunter, oh, the hunter, 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 yeah. Can you bend me, but in the money, the perfect manager, go panager, feels panager, come as a panager, go you do, money, oh, yeah. Yeah. No more, no more, Mommy. Yes, then. I think the doctor at a call pick. Really? Yes. Could they pick a call? What's it about body now? Yeah. What's it about body? Because he knows what is on ground. And I'm not happy. Me, money is the machine, money health issues. Then you bring me out to come and serve my country when you know I'm not too sound for that. Oh. Why don't you just leave me alone when you know my health issues? You should leave me alone and let me be with my family and live my life with my family and enjoy myself instead of putting me on the rope and make me to start jumping on a tiny rope. It's alright. It's alright. Timbaloro no shimi ni kayefi. Iro mo pa. Kayefi yan pa yin te ba mo pa. Tí ni mo nse o. Ọlọ́run ní ṣe ní àbíkú àgbà. This is insidious on the part of the party. Ṣé be mi ma deputize yín. So kó dá fún yín, kó dá fún gbogbo ẹgbẹ́ ni mo ń ṣe. Kó dá fún ara yín, kó dá fún ẹlẹ́dàá ìwọ. Ló ń ṣe. Did we not see the time of Yaradua and Jonathan? So why will you put me as a playing bat in front? And you come and sit later? Ìyáàfin, ó dájá ṣe báyìí. Yeah, wo la fi. Kó lè dá náà ni gbogbo wa ní bákan kiri. Àmọ́ mo fẹ́ fi dá yín lójú. Ibi tẹ́ bá lọ, lèmi náà lọ. Ọlọ́run yín, Ọlọ́run mi ni. Bẹ́ẹ̀ ní akẹ́rù wa bí ká máa gba oko abúlé lọ. À ń lọ náà nìyẹn. My loyalty is important to me. Mi ò kí n fi ṣeré. Ó ti. Gbogbo ọ̀rọ̀ yóò lè tó yìí. Ẹ jẹ́ ká ṣe sùúrù. Ẹgbẹ́ náà ò dákẹ́. Àwọn náà ti ń gbé ìgbésẹ̀ lórí pé bí gbogbo ẹ̀ ṣe máa lé tó máa dà. Ẹ fọkàn yín balẹ̀. No, but ṣé ní gbogbo nǹkan tí ẹ sọ yẹn kò ní mẹ́rin. Because èèyàn tí èèyàn fẹ́ fi gbogbo strength health ẹ̀ ta fẹ́ fi manage. Ẹ̀yin ta fẹ́ govern lé lórí ta fẹ́ manage yín. Èkú wẹ́rẹ́wẹ́rẹ́ jẹ́lé ní dé. All of you people. At the end of the day, we will tell you, you will know the truth. Instead of the truth to set you free, it set you to stomach infrastructure. Order. What is the rest figure? You know what? It's not 500. It's not. Ó ti dá. Bí bó ṣe ṣàlàyé pé èmi suppose deputy tí mo wá ṣàlàyé ọ̀rọ̀ fún yín. Bọ̀ kò sẹ́ni tó máa ṣe àtàrà bó ṣe tàrà. Èmi á padà sí ọ̀dọ̀ chairman máa ṣàlàyé. Money. The perfect manager, go manager, feels manager, commercial manager. Go you do, mood, money, oh yeah. Yeah. Beyond who is the hunter? Who is the hunter?
ti ready. Kò dẹ̀ sọmọṣẹ́ in shop. Ṣé lọ bá mi gbà wá? Ẹ kò mọ èmi tẹ ẹrùn kankan. Èyí tá a fi máa ń lọ gba inú ẹran lọ́wọ́ wọn tí máa ń tán jọ́kejì. Kúkú ti já ara odidi ẹran. Ṣé ló didi ẹran tá a bá rà á kàn kó gbogbo fún rẹ̀ jáde. Èmi mọ̀ pọ́ tó jí èyí ń pọ̀. Ẹ wà bọ́gà ṣe tẹ́mọ̀ bá wọn ṣe díẹ̀ tẹ́gbẹ́ yòókù nù fìríjì. Torí ara ẹran tó kù àwọn ọmọ bàjá lẹ́nu géètì ń ta. Ṣé o gbádùn? Do as I say. Àǹtí Níkẹ́, ẹ má bínú, oúnjẹ ò ní pẹ́ jiná. Ẹ mọ̀ pọ̀ rẹ̀ yín, inú ẹran ló wọ́n like. Kò tó dẹ̀ ń fa delay ni ẹ má bínú. Kò sí wàhálà. Èyí tẹ̀sán tó ń sìn ọdún ni kò ń ṣe àìmọ̀fólókò tèmi. Kò jọ mí lójú rárá. Tá a bá wà lẹ́nu iṣẹ́ gan-an, mi ì fẹ́ mọ̀ nǹkan tá a fẹ́ ọ̀dà tí ò bá ti sí tinú ẹran bẹ̀. Aláyé mi ní jẹ́. Ẹ ṣe mọ̀ pé tinú ẹran ló dáa jù mọ́ ẹran jíjẹ. Mi ṣeré, ó dẹ̀ tún máa ń ṣe ara lóore. Kọ́tẹ́ mi fẹ́ràn ẹ̀ nìyẹn. Àwòtọ́ ni ẹ̀yin ilẹ̀ miss. Miss náà. Kò sí wàhálà o, ẹni tó kì í miss. Tóyè, that reminds me, mo ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Má sọ pé ẹnu mi ló ti gbọ́. Ọ̀gá ò ní pẹ́ fún ẹ ní promotions ló ń ṣe. Yes. Níbi iṣẹ́ wa. Bẹ́ẹ̀ni. Ó mọ̀ pé news Mrs. Akinyera tó break yẹn ó really cause traffic gan. Yes. Because tí mi bá exaggerate, both viewers àtàwọn tó ń comment a máa ti wọ 5 million. Yes. 5 million? Yes. Kí ni mo wá mi? Yay. Wow. Wow. Mi ò rí. Okay. Okay. Please. Ṣé o lè sọ ibi tó ti máa ń get àwọn news fún mi like source? You're quite sorry, I'm being kí o fún ẹ láwọn source kì? Yes. Ṣé wọ́n lọ láwọn source tí? Ṣé mi pè wọ́n lọ́wọ́ ẹ̀? Ẹ̀kọ́ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ náà sí. Kọ́tẹ́ mi gbàgbọ́ ni pé as a trained journalist, tó bá gba any lead lórí news kankan, ohun tí ó yẹ kó ṣe ni pé kó investigate lead yẹn. Kó lọ kó fimú fínlẹ̀ kó ṣèwádìí ẹ̀ fínífíní. Tó bá ti wá get fact ẹ̀ o ti balance story nìyẹn àtọ̀tún àtòsí. Tó bá tó pé yẹn ṣe tán then you can publish the story. Kọ́tẹ́ mi ṣe nìyẹn. But ká má parọ́ ìwọ náà mọ̀ pé ojú ra wọn lọ kò sí nǹkan tó burú tó bá fọ̀nà èmi náà nà. Okay, finally. Oh yeah, I'm sorry. It will work. Ẹ má jẹ́ disturb yín. Not at all. Alright, ẹ kúṣẹ́. Yes ma, ó jẹ́ tó ready. Mo rí pé o fẹ́ sọ̀rọ̀ ní ṣẹ́jú ìyàwó ẹ̀. Ọlọ́run dẹ̀ ṣe mo ti excuse wọn sí. Sọ fún mi náà. Orí nǹkan gan-an. Mi parọ́ fún ẹ. Mi lè sọ sọ́ọ̀sì fún àwọn ní ti ẹgbẹ́ sísẹ́ àti wáyé. Bọ̀ kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ o. Ìfarabalẹ̀ kan kọ́mẹ̀ntì. Sí wàhálà. No drama. So, sit. Shit. Dani. Igwe fún mi jọ.
bó lẹ jẹ́ àárín o ìyá àmọ́ tẹ́jọ́ tàpọ̀ akànmọ́ pé ẹdín lójijì wọ́n fàyín lọ lóyún àbáàdì ni ìmọ̀ wá wò pé kí lọ́gàá ṣe fún àwọn ẹni tó fi dológun à ń palẹ̀ ẹni mọ́ lóru gẹ̀jọ́ báyìí kí lẹ́jọ́ tàpọ̀. gbogbo tó ń jọ wọn tójú òṣì ìyàwó mi kọ́. wọ́n bẹ̀rù ilé àtàárọ̀ gan àwọn náà ò jókòó mọ́kàn lọ wọ́n bọ̀ bíi ilẹ̀kẹ̀ rí ni èmi gan mò ń dúró de kóòrùn yóò ọ̀rọ̀ lẹ̀ kí n gba rédíò tẹsán àti tẹlifíṣàn tẹsán lọ ní pé wọ́n ti jí ọ̀gá gbé o ni mo ní kí n dúró fún tẹ́ fi wọlé yìí. wọ́n jí àwọn ẹbí ẹ̀ gbé. sá wọ́n jí àwọn ẹbí ẹ̀ gbé. kí ló ṣẹlẹ̀ àwọn ọlọ́wà gbé ẹ. ṣáwọn ọlọ́pàá ni. mo ti sùn lọ bí mo gbọ́ látọjú ọrùn tó pé matají bá mo kọ̀rọ̀ bíi 6-7 tó pè mí dáhùn ni wọ́n sì gbé mi lọ nìyẹn. ṣọ́ọ̀ṣì ẹ lè ṣe ṣá. so kí nìkan tó béèrè kí ló fẹ́. wọn ò béèrè kankan lọ́wọ́ mi ìyẹn ló yà mí lẹ́nu wọn ò béèrè kankan lọ́wọ́ mi wọn ò béèrè wọ́n lọ já mílẹ̀ gan sísì pẹ̀lú ṣe wà mí mo tọrọ wípé èèyàn tọrọ owó fi wọ mọ́tò èmi tọrọ owó fọ mọ́tò délé mi. ṣé kò ń ṣe nítorí ọ̀rọ̀ iṣẹ́ ẹ. má gbìyànjú wa má mi lọ síbẹ̀ yẹn mi mọ ọkọ tó fi gbé mi wọn ò lè ṣàlàyé ọkọ tó fi gbé mi wọn ò ṣàlàyé bóyá ọlọ́pàá wa ni wọ́n ni o bóyá sójà ni wọ́n ni o bóyá ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n ni o mi ò tiẹ̀ mọ̀. ó dájá lọ sí hospital let's go for check up. n kò fẹ́ ṣáwà kéde ara sùn máa wà òkè. Tóyè. Kí ni bẹ́ẹ̀ ní bó ti ń dún mọ́wúrú money tó bá fẹ́ panijẹ kó kúkú panijẹ bí ó sì panijẹ kó má ṣe panijẹ. Yes, ọmọ tí ọ̀dà fúnra ẹ̀. Why now? Èmi pọ̀ ni mo fẹ́ disturb ẹ. Kò mátà náà. Kí máa dẹ̀ gbé dání. Don't let me disturb you. Okay, no problem. Yeah, so, are you ready, Taba? All right, love. Right, you want today? Ọ̀gá pé igi wó lò. Inú ọkọ̀ yóò fún mi wàhálà kan. Ọmọ fófófó ni. Yes, sir. Ẹnà rọ ọwọ́. Ẹ ra sà. I'm set. Madam, kí ló dé tẹ́ ẹ̀jẹ̀ ọ̀gá ọmọ gbé yín lọ? Mọ́. Ọlọ́mọ kúṣẹ́ rẹ̀. Tó pé dojoojúmọ́ ayé inú tí wọn ò dúró wọ́n sá mọ́ lejú kó ní. Nígbà tó yẹ kó gọmọ gbé wọn lọ níṣẹ́ wọn ọjọ́ kò gbé wọn. Tí wọ́n bá bọ́ ta níṣẹ́ táwọn ti bí palẹ̀ wọn mọ́ tí wọ́n kidnap wọn. Á tún sẹ́ mọ́ fòró kí. Á mọ̀ lọ ogo tẹ́lì ká tó di pé á mọ̀ wẹ́yìn náà kí. Ẹlòmíì nǹkan bí tí mo lórí ọkọ̀ òye mi. Kò yẹ kí wọ́n tí ì wálé ọkọ̀. Yeah. Orí ọ̀nà tó máa gbà ní, right? Tó bá débi you make a turn by left. Ṣùwárí the only problem tí mo ní kí ọ̀tọ̀ dé ibi táwọn wòye wọ́n máa ń gba access code kan bẹ̀rẹ̀ and ilé tó dẹ̀ ń bọ̀ ni. How do you do that?
sir. At Russia school, don't a problem. Are you sure? It's a done deal. No fear. Sleep easy, sir. Right. IP. Progress. IIB. Progress. I and B. Progress. We are the winning team. Ẹ lọ fọkàn yín balẹ̀. Ire, sórí ọ̀rọ̀ Akínyẹra tó ń gbé ẹ lọ́kàn yẹn. Nǹkan kékeré ni. The most important thing, we have to win this election. We shall win this election. We've won the election. That's the language. We won the election. That's Now, the language. Ladi, mo fẹ́ gbé iṣẹ́ Akínyẹra fún ẹ. Go and talk to her. You already as political godfather. Talk to her, okay? Ẹ fi ọkàn yín balẹ̀. Akínyẹra, ọmọ ti tèmi ni. Mo mọ bí ṣe máa bá sọ̀rọ̀. Mo mọ bí ṣe máa fi ọkàn ẹ̀ balẹ̀ yìí pé kó má worry. Ẹ fọkàn balẹ̀, kò ní go further ju gbogbo ìbínú tó ń bí lọ. Màá handle ẹ̀. I will handle the situation. So, way forward. Way forward. Now, gbogbo plans tó wà lẹ̀. So far Akínyẹra, it's about 1 a.m. ní alẹ́ ni. Àbúrò ni ló máa jẹ́ yẹn. Wọ́n ní ẹ̀ nǹkan nìyẹn. Òru, come on, what's your problem? Òru nìyẹn. Yeah. 1 a.m. lóru. Ká ṣe meeting. You understand? Mo ti sanwó fún àwọn journalists. That idiot of a boy. Mo ti kàn lọ debunk gbogbo trash tó ń sọ about our party. Our party is a great party. And we must win. Very well. We shall win. We must win. We must win. In fact, we have won. May your days belong. That's the language. We've won. Ẹ jẹ́ àpàdé lẹ́nu ní one here. Make sure pé Akínyẹra wà ń bẹ̀. Yes. Hello? Hello. Am I speaking with Mr. Kintoye? I told you low, sorry. Journalist. I just told him about sorry. Orúkọ mi ni Fisayo Akínyẹra. Mọ́mì mi fẹ́ book appointment pẹ̀lú yín. Okay. Hold on a minute. Bring the phone. Hello? Yeah, how are you, Jare, my brother? Oh. Ṣé Adalewa mọ̀? Yeah. Mo fẹ́ kó find time for me within 5 days ni. Má fẹ́ kó worry me. I need to discuss some things with you. Okay. Yeah, mo lè wáyé. Yeah, next tomorrow is okay. Okay. Kò sí problem. Jọ̀ọ́ tó bá ti confirm pé ó ń bọ̀ ní next tomorrow. Just let me quickly know before you get to the gate so I can send you a pass, eh? Also, by pass on nílé wọlé. Oh, okay. No problem. Mama expect. All right, dear. Kò ṣe gan, eh? Well done. Kò ṣe. Bye. All right. But mommy, do you think that is a good idea? Oh, it's a better idea because there are some things I don't know about myself. Okay. And about my party. But you know, as the press guy is going in between every one of us, he has more information to himself. So I need to just dig his tummy and put 1 + 1 together. That's what I'm calling him. Shoti Yensin Oluberry. What's your name, ma? You're looking very beautiful, my daughter.
Thank you, mommy. I took after you. O ṣáà lọ po tí ìfẹ́ mi kó bá mi mú ẹsẹ̀ àwo yẹn sí. Microwave ẹ o. Baby Tani. Gubernatorial candidate Mrs. Keyera. Oh, kí ló lóun fẹ́? Yeah, ó ní kí n wá ròhùn ni. Bóyá ní material kan tó fẹ́ kí n bá wọn push. Pẹ̀lú gbogbo security details tó ní. Báwo ló ṣe fẹ́ rí wọn? She said I'm gonna send the pass me and I feel kọjá lọ́dọ̀ security. Oh. Ṣé ọ́fíìsì yẹn lọ́yìí wà? Yes, yeah. Ilé ńkọ́? Àbọ̀ ti change ilé? Ìbéèrè wo ló ń bí mi? Mi ń ṣiṣẹ́ fún náà. Ká ní mò ń ṣiṣẹ́ fún wọn sí ni. Mi kàn fẹ́ bá wọn push material kan ní, I guess. Mo kàn ń béèrè ni mo pé sí ìgbà pé yóò fẹ́ jáde security ti tight. All it ma change everything. Of course, not ti tight now. Pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú nísìn. A whole gubernatorial candidate náà là ń sọ̀rọ̀ nípa. So, ọjọ́ ló fẹ́ lọ rí wọn báyìí sí? Yeah. Ọ̀la àbí ọ̀túnla, tomorrow or next tomorrow. Ọmọ bá mi lọ sí Ìkẹjà. Ìkẹwọ́. Ó lọ gbogbo lọ́wọ́ dọ́kítọ̀ mi. Ìkẹjà tọ̀ ní kọ̀ǹpútà village mi. Yes. Ìkẹjà jìn. Ìkẹjà lọ́nlọ́mọ. Ìká pé torí oògùn lásán ni mo lè rògùn lọ́dọ̀ àwọn smart care ń bíbà yìí tí ó sì ṣiṣẹ́ lára yín. Jọba mi lọ sí Ìkẹjà kó lọ gbógun wá fún mi. Ìkẹjà náà ló lè bá yín láwọn. Jẹ́ fún nọ́mbà wọn. Sí wàhálà. Ṣé kí n wọkọ̀ ni àbí kí n gbé Uber mọ̀? Aeroplane. Báwo la orí yẹn? Orí yẹn yìí fọ́ mi gan, but mo ti lo oògùn. Máa try láti sùn díẹ̀. Okay. Jẹ́ kí mi ti máa lọ fún appointment, ṣùgbọ́n. Pàṣẹ ńkọ́? Mi ò gbàgbé LB2. Ṣé kò ní tí expire àbí tó gbé? No. Àwọn tó ní appointment láàárọ̀ là ní irú pass. Bóyá tó máa dọ́sàn tó lè fún àwọn ẹlòmíì, know how to do their thing. Máa yàtọ̀. Àárọ̀ ìní pàṣẹ wà valid. Yes, exactly. All right, brother. Take care. In the game, who is bold enough to play the game? The hunter is in the game. Oh, who is bold enough to play the game? The hunter is in the game. Who is bold enough to play the game? The hunter is in the game. Oh, who is bold enough to play the game? Ṣíwò ilé mọ́nú ọmọlá kejì o inú ìbàjẹ́ gbà ń báyẹ̀bẹ̀ wò ó kí lè mọ́nú ẹni tó next to see me. The hunter is in the game, who is bold enough to play the game. The hunter is in the game, who is bold enough to play the game. The hunter is in the game. In the game, oh, he's bold enough to play the game, oh.
Mommy, man, journalist to around, Mr. Kitoye. Yes. Ẹ̀yin jẹ́ kó dúró. Wàá put it through sí mi few minutes after. All right, Mom. Okay. Baby, welcome. Kí ló ṣẹlẹ̀? You look stressed. Ṣé orí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn? Mi ò gbàdúrà kojú mi tí ó rí àmọ́ láyé mi. Kí ló ṣẹlẹ̀? Obi sísá kí n yẹra. Ó ti kọ́. How come? I don't know. I mean, I was right there in the office. Do the company pay, okay, you can go in and see her. Like on the bariwo. Everybody my rush on office and go. And it's a pass on office. Ṣé kò sí nǹkan tó ṣe ẹ́ ṣá? I mean, she was murdered right there. Thank God. Kó lọ máa ṣú ẹ. My governor, honestly, I am proud of you. Mo gbádùn speech tó ṣe yẹn. That is good. And a quick one. If you kò mọ̀ pé a ti ní ẹni tá máa fà sílẹ̀. Yeah. Don't worry, I'll get back to you. Right now, mo wà ní meeting kan ni. Tí ma ti ṣe tán meeting yẹn, ma get back to you. No. Èmi ò tí fẹ́ bá àwọn media so anything. Leave the journalists alone. I ní nǹkan tí wọ́n sọ yẹn ó perfect. I am proud of you. Yes, you are waiting forever. IIB. Progress. In fact, Omishore Wambi, Honorable Ladino Wambi. Don't worry, I'll get back to you. Yeah. My governor. I won't care. All right. Yeah, take care of yourself. Yeah. So, at the end of my family. Adekoro. No matter what, tó bá ti ṣẹlẹ̀ báyìí ó ti ṣẹlẹ̀. Má rán mi létí nǹkan burúkú mọ́. The show must go on. Ta ni next person tá máa fà sílẹ̀ kí Omishore deputize ẹ̀. That is nǹkan tí fẹ́ kájọ discuss ni. Mo ní ọ̀kan lọ́kàn. Okay. Yeah. That's fantastic. Ó ní ọ̀kan kan tí mo ní lọ́kàn. You know, Shema. bá ṣe ń gé àwọn arábí lọ bẹ́ẹ̀ náà tún bọ̀ ká. What's going on? Kò yé mi náà. Tí máa lọ yé mi rọ ni. Kí ló rò wípé àlè ṣe? Shema. Kò sí nǹkan tó lé ń bẹ́ẹ̀. Kí ni Seyi wà mí báyìí fún wa fún? Tó máa fẹ́ pa gbogbo wọn tọ́nu family wọn. Mo mọ̀ pé máa sí tried. Àṣebí Seyi rè. That's right. No, let me ask you, I was stubborn. Seyi. Sir. I talked to you on phone. Okay, sir. I love you.
Hello. Hello. Who are you? Ta ni ẹ ná? Kí ló ń ṣe nínú company mi? Àti pé bó ló ṣe wọlé síbí? Wọ́n láti wá pa ẹ́ ni. Wá pa mi. Ìgbà ni wọ́n ń pa wọn ìpàwọ̀. Ẹni tó rán ẹ wá lọ jíṣẹ́ fún yín pé ó kéré owó ẹ́. Ó yẹ. Security kò wá gbé. Security! Security! Daddy, they've killed my daddy. Gunshot lásán ni mo gbọ́. It's alright. It's okay. It's okay. Ah, Shaman. Not again. This is the third victim. In Conchelle. What do we do now? Kí ni ká ṣe? Kí ni ká mú ṣe? Gbọ́, ṣé ìwọ náà sọ fún pé àwọn ọmọ ẹgbẹ́ mi ló ń para wọn báyìí? Kò wá dọ̀. No. This is not from my own party. Àwọn asara ti wà involved. Ìkẹta rẹ̀ o. We have to do something. We have to do something fast. I mean, that's what we just did too. Wọ́n lè pa ọmọ ẹgbẹ́ mi just like that. Anyway, what's the way first responder? Honorable Adi, my chairman. Yorùbá ní pé ikú tó bá ń pa ojú báyìí, òwe ló ń pa fún ni. Ẹnìkẹta tó ń kúnnú pàtì rẹ̀. 3. And all accusing finger is pointed at me. Èmi ni mo wà ambitious. Èmi ni deputy tí ò ní choice. Ìkan tó bá ti gbé síwájú ẹ̀ ló máa gbà. Tó bá jẹ́ pé àwọn fúnra wọn náà gbà kan fira lẹ̀. Tá a jẹ léréwé nígbà tó yẹ ká jẹ léréwé. Tá a mú léréwé nígbà tó yẹ ká mú léréwé. Bóyá mi ni ọba kan, àbẹ́mi kan dúkọ́ ọba ti pàṣẹ ọ̀kan. Jẹ́ chairman ìjókòó mọ́ ìjókòó yìí. Wọ́n ṣe jókòó iná máa jókòó pé the party must go on. My name has been smeared all over the political circle in this state. For how long? Kò sẹ́ni tó máa náwó sí chairman, kò sẹ́ni tó máa náwó sẹ́yìn. Deputy àkọ́kọ́, the supposed governor, ó kú. Deputy náà, the supposed governor kejì, ó kú. Ìkẹta ló tún kú yìí. Ìgbà mẹ́rin náà máa fi sọ̀yàn lókò pa lórí títí pé mi mọ̀ pààrọ̀ tó ń kú ike. No. Omishore, calm down. You see, O máa kọtí kún sí whatever trash tí everybody bá sọ straight ni. Nítorí ìpàkọ́ ògbọ́sùtì, orí ẹlẹ́gàn ló bàjẹ́. You have to be yourself, be a real man. Listen, the most important thing is we must win the next election. And here is my point. Ẹ̀rù kú ń ba Omishore ni. Ta ló fẹ́ kú? Ta ló fẹ́ kú? Ọ̀gbẹ́ni, o máa like o. O ti rówó o fẹ́ kú. As the chairman of our great party, IIB, Omishore, you are the next governor. I'm not giving you the privilege. Long deputy from any zone. No. Ẹ wá o. Ẹ má lùlù máa jó lọ mọ̀ wẹ̀ yẹn fún mi o. Ṣé ti rò tẹ́lẹ̀ ní àìbáwò ni? No, it's our decision. So my chairman, òun kọ́ ló máa mú deputy. Àwa la máa mú deputy fún. Ẹ bọ̀ ẹ̀ ń sọ́ọ̀sì pé èmi ni the next governor. That's just. Wẹ́ẹ̀bà ní deputy bá ti wá mo fara mọ́ ọ. Ṣé èmi ni next governor? You are the next governor. Ẹ máa pè wàhálà lè jó mọ́. Àwa yìí Ó ṣe máa wẹ̀ ti ilẹ̀ arákùnrin. Ó ṣe máa. You see, 3. Ọ̀tọ̀ ni òṣèlú, ọ̀tọ̀ ni ọ̀jẹ̀lú. Òṣèlú là wá. Yeah, a lè máa popular bí other party. But ibi kan náà ni kọ́kọ́ máa ti bẹ̀rẹ̀. Jẹ́ kí n sọ ọkọ̀ fún ẹ. Àwọn party kan wà tẹ́gbẹ́ àmọ́ pé yes, wọ́n lágbára, wọ́n ní owó, wọ́n ní gbogbo ẹ̀. Tí a bá fẹ́ pàdé ara wa, tá a bá lọ fún rally, máa sọ fún àwọn èèyàn wa máa ní ẹ jẹ́ ká yíyà fún àwọn tó ń bọ̀ ẹ̀. Pé wọ́n ná lágbára lé wọ́n náà ọmọ ọ̀tá.
and we don't want anything to stain us. Àáyà fún ọtọ́ máa fi kọjá kó máa fi lọ. Nítorí pé kí ni wọ́n tá a fẹ́ ṣe fọ́nrán ló jẹ wá lógún kò ṣe bá a fẹ́ gbà lọ́wọ́ ẹnikẹ́ni. Brilliant. Chairman. Yeah. Question mi ni wípé kí ni party yín ṣe? Ìgbáradì wo lẹ ń ṣe fún ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí fún ipò state governor? Thank you very much, Fatoye. Ore, ìgbára lèèyàn máa búra, ẹ̀dá kan ní búṣọ̀gbò lẹ́rùn. Gbogbo àwọn political parties tó kù, wọ́n present, wọ́n ti ń gbé àwọn èèyàn jáde lọ́tún lọ́sì. Àwọ̀ oníwòye pé no, gbogbo candidate tó ń gbé jáde, candidate ta ní kò lè meet up, right? So tá a bá gbé jáde bóyá kò lọ náwó down lásán bóyá wá dúndùn pé ké a fún ara wa ní lẹ́sẹ̀ 35% give others maybe 60 something or 70. Ká fún yín ní 70%. Well, wọ́n lè rò bẹ́ẹ̀ but local government tí a mọ̀ pa dì mú káwa ṣe dáadáa ní local government yẹn so that another local government wọ́n máa ń wo local government wọ́n ń wo nǹkan tá a gbé ṣe local government wa ní the next election tó máa tẹ̀lé wọ́n á ronú pé ẹ wo àwọn party tá a rò pé wọ́n tiẹ̀ jẹ́ nǹkankan they perform excellent she you understand so kò jẹ́ káwa sáré mọ́tò ká lọ kọlù kẹ̀kẹ́. Off record. Oh, it's all right. Pé party yín ò lówó yẹn. I know because I know nǹkan tẹ́ ṣe káàkiri nílùú. Upcoming, I mean, like just coming up. I see group with dead. Okay, all right. Yeah, my chairman. Most of them go ká fún party ní 70%. I have my reason because judging by what is on ground now. Okay. Nígbà tó yẹ pé Mr. Kiyera ti ṣaláìsí lè mú candidate ní jáde. Exactly. So that means we have a 70% chance of winning. Well, Sherry, later, Sonia. Game with Soshiwaju. Our other parties, no Capuchin man be candidate daddy. But excuse me, sir. Emma Binusa, any question? What's the question? question? Gẹ́gẹ́ bó ṣe sọ. Ó ṣe jẹ́ pé ìgbà tí gbogbo ìbòjìrìn yìí bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Lẹ ṣe wá rò pé ó yẹ kẹ́yìn fa candidate kalẹ̀ látọ̀dọ̀ tí. Kí ẹ̀yin prince pàápàá wàhálà yìí ti pọ̀ jù. Ṣé wọ́n sọ ń pa wà lápá ni? Àbí àlè fa candidate kalẹ̀ ní time tó bá ń wà ní? Àsìkò tó ń wọlá fa kalẹ̀ yìí náà. Ẹ má bínú sá, ẹ try láti. Ẹ má lè tún bí wa náà. Ẹ try. Ẹ wo tẹ́ ń sọ náà. Ẹ má bínú. Sherry, inú mi dùn bẹ́ ṣe interject but question yẹn I direct as chairman of the party. Mo ṣe sẹ́yìn. Tí a bá fẹ́ bring question lọ́wọ́ yín, we will do so. Anyway, Toy, on this behalf, I'm sorry for that. Anyway, that's I think I'm going to say back home. Sherry, mo sọ níbẹ̀rẹ̀ pé kéèyàn ṣe nǹkan nígbà tó máa yẹ èèyàn lásìkò tí ò ní yẹ èèyàn lọ. Ní àkọlé gbé candidate kan jáde kákan náwó dànù lásán. Nígbà tó mọ̀ lẹ́mìí rẹ̀ pé other party àwọn candidate tán gbé jáde wait wọ́n ṣe kíni ó pọ̀. We need to relax, come and watch. We still have much time níwájú. But in their party, let me say, they have a crisis. Àwọn ò ní crisis no party títí wa. So ngbà tí àwọn ò pé okay fine. Candidate tó ń lọ gbé jáde yìí ní tail end tí gbogbo ẹ̀ ti súnmọ́ lé yìí. Ó lè pa ní better candidate ju ẹni lọ. Ẹ jẹ́ ká flag kíni wà out. But pẹ̀lú ọgbọ́n ọmọdé tèmi ṣá. Ṣé wọn ò ní máa rò pé nǹkan tó ṣẹlẹ̀ yìí àtọ̀dọ̀ tí yín ló ti wá? Gbogbo ẹni tó bá ti rorú question tẹ bèrè tó lọ rò pé bóyá bí gbogbo wàhálà tó ṣẹlẹ̀ ní other party ti wá lọ́wọ́ nù ẹ̀ ẹni yẹn yà wèrè. In fact tí alálẹ̀ bá sọ ẹ́ pé kó dáa fún ẹni bẹ́ẹ̀ aláàrọ̀ ò ní jẹ́.
tí ọlọ́sàn bá fẹ́ gbàbọ̀dì gan nírọ̀lẹ́ máa takú mọ́ lọ́wọ́ ni. Oh yes, oh yes, oh yes. Ó dìde pé ṣọ́rọ̀ wọn gba ìpè àbí ò gba ìpè. Chairman, sir. But judging by what you just said, or what you said earlier, we pay candidates here. Not done time here. Mr. Kinyera. Party you know agree pé ó lámìlaka. Only way do anybody tó kàn lè gbé jáde lọ. Party yín ṣe sinmi. Asimi ni o. Get if candidate lem. Irọ́. Àmọ́ ńgbà tó wá ṣaláìsí. The wa rí pé transcribe for candidate. Oh yes. Exactly my point. So what we are trying to say here, because fìrìfìrì wà nílẹ̀. Àgbọ̀dọ̀ pàrọ̀ tán yìí. Okay. Wípé party yín mọ̀ nípa ikú Mrs. Kinyera. And that's what I'm saying. They must be mad. Hello? Toye? Sir. I know you very well. But the moral that moje. Ṣé ó bá rí pé nǹkan kan tí mo fẹ́ ṣe yìí. Tí má ṣe kíni it's like bí ìgbà tí mo fẹ́ waste word on lásán. Right. Ṣé ẹni yóò bá mọ nínú kó pipe lò kó dákẹ́ kó máa wò báyìí nù. Àdébò kò mọ nǹkan tó ń ṣe. Onílàkàyè dá. Wàá wò pé tí ọmọ kéré bá ń gègé nínú igbó àdúrà wogi yẹn sùn pé ó likely ọmọ yìí ibi tó ń gé bó ṣe ń gègé lọ ibi báyìí ló máa wó sí o tó bá yẹ ìdí ó ṣeéṣe kó kàn ẹ́ ibi báyìí ni kò fèsì làwọn ṣe dákẹ́ tá à ń wòran then nígbà tá a dẹ̀ rí pé well unfortunate happens to them well àwa rí ni pé ẹni tó ń lọ gbé jáde tí n bá gbé candidate mi jáde màá ṣe kí ni jẹ́ kí n fún example kan years back bàbá kan a máa ń lọ sábẹ́ igi ní National Art Theatre tó bá fẹ́ show film tó bá ní December period tó bá ní wọ́n fáwọn kan ní date wọ́n fáwọn kan ní date wọ́n fáwọn kan ní date á ní irọ́ mi lè bá wọn compensate mi ṣe àwọn ilé òní jẹ́ kí n tà nígbà tó stage kan tó gbọ́rúkọ àwọn films tí wọ́n gbé pàdé ẹ̀ ó ní láàrin bíbá yìí mo láàrin 1 to 4 wọ́n á mú is either first or second you understand me ó ní kàn forúkọ síbẹ̀ bó ṣe rí nìyẹn. mo lákàkà wọ́n yín sàtúràmà. now níjókòó yín sìn you are putting it to us pé party yóò mọ̀ nípa nothing. what if táwọn àwọn tó ń sọ̀rọ̀ yìí yóò allege party yẹn bá mú evidence jáde lọ. well any evidence tó bá wà ẹja kan gbé jáde and let me ask you a question please. Are you accusing me or party yẹn ló accuse ya party tiwa pé àwa mọ̀ nípa kú ẹni. Hey, I'm not accusing you, sir. This is what is going on now. Thank you. Ìyẹn ni mo ṣe béèrè lọ́wọ́ ẹ pé ṣé ìwọ ló béèrè question yìí ni ṣé your personal assumption or the party ó wá sọ pé evidence bá wà now any evidence tó bá wà let them bring before me. Come jáde. Kò jù bẹ́ẹ̀ lọ come jáde. But excuse me sir, nǹkan tí ẹnìkejì mi ń sọ gangan ni pé tí wọ́n bá mú ẹ̀rí tó dájú tí wọ́n bá mú kalẹ̀ tó dẹ̀ jẹ́ tòótọ́ báwo lẹ ṣe máa feel? Ṣé ó tí ì rí ibi tí àwọn apurọ́mọ́ ni tako ní lójú kan wà? Wọ́n mọ̀ ìpẹ́rẹ́ làwọn ń pa o, wọ́n á dẹ̀ tún máa tako ẹ̀ but àwa ti gbáradì fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀. Anybody tó bá fẹ́ gbé ẹ ní ẹ̀rí jáde let them bring that a relation. Yóò rí pé mo lo Yorùbá mọ́ English. Let them bring it before us. Right? And I know the way to tackle it is right. Toye. Yeah, that's it. That's it. Anyway, Toye, I'm sorry. I like you so much. Mo de mo dáadáa. But to buy gbogbo tan so but lataro da but you tell of end there. Or back on. To buy shape mo mọ̀ pé is part of the question you are going to ask me. I may not give you any appointment for. Sorry. Do you understand? Sorry, very sorry. So, sir. and my dear sister. No, it's good. The hunter is in the game. He's bold enough to play the game. The hunter is in the game. Yeah. We'll see what I'll come. What's here? Yeah. That's right. Ṣé why? Ṣé o rò pé ó yẹ kí n máa dúró de ṣá? Ẹ má bínú sá.
ó láwọn issue kan tó come up nílé ni ẹ má bínú. That's all right. That's all right. Mo fẹ́ kó là mí lóye kan. Ṣé èèyàn bá rí ẹnìkan tí ò fẹ́ kéèyàn jẹun pẹ́ tó fẹ́ yọwọ́ ẹni yẹn kó nínú àwòkú ló yẹ kéèyàn ṣe fún? A máa yọwọ́ tiẹ̀ kúrò náà ni. A máa yọwọ́ tiẹ̀ náà kúrò ni. I love that. Bọ̀bọ̀ journalist tí ó bẹ̀rẹ̀ sí ní kọ rubbish lórí party wa tó ń wádìí nǹkan tí yẹ kí ó wá káàkiri. Before next tomorrow, if I come more by Colonel. Sir, ṣé o bí òun ní lè díẹ̀ báyìí? Lọ́nà wo nìyẹn? Here comes the hunter. Kí là ń wáyé mọ̀ yà fún? 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 Má lọ́wọ́ lọ́wọ́ àmì àkú, bá kò ní rárá àmì àkú. Kí là ń wáyé mọ̀ yà fún? Oh, hello Seyi. Báwo ni? Mi ò wá okay sir. Kí ló dé? Iṣẹ́ tẹ́ ní lọ ṣe yẹn ni sir. Kò lè ṣeé ṣe o. Lọ́nà wo ni ṣe lè ṣe ṣe? Ẹni tẹ́ ẹ sọ yẹn, ọkọ lé mi ni. Ọkọ lé ẹ. Ọkọ lé ẹni tó yẹ. Lẹ́yìn yẹn wá ń kọ́. Akíní yẹn ní ṣe. Seyi. Má dà mí o. Má dà mí rárá. Má dà mí. Ẹni tó bá dalẹ̀ máa ń balẹ̀ lọ ni o. You don't try that with me. Don't. What I say? Don't try that with me. Lọ carry assignment mo fún ẹ. All right. Have a lovely day. Ẹni farapamọ́ sókùnkùn ṣe bí ilẹ̀ tó mọ́ o. Àtọ́rẹ́ àtìká ìkan ò máa ní gbé o. Yẹ̀dá ò jẹ́ súnmọ́ bí kò wọ́pọ̀ ìṣítí lẹ́nu mi. Máa kúkú wí, máa kúkú wí. Máa kúkú sọ, máa kúkú sọ. Torí tá a bá wí, àmì àkú. Bákú bá sọ mi àrọ̀rùn. Bọ̀ kò bá mi ṣeré ìrìn náà. Ode àlùbáríkà. Ológun. I should hunt him. Ajé. Ẹ lọ hunt ọmọdé yẹn fún mi. In the next 30 minutes. Okay? Bàbá yẹn ti ṣẹ̀ṣẹ̀. Ó máa jẹ́lẹ̀. Àlùbáríkà. The man nobody can bullshit. Bàbá kún yín ọ̀gbẹ̀dọ̀ tẹ́lá tó bá gba BRT. Bàbá mi wọn ní dá ẹ dúró. À ṣe kan fún wọn. Money. The buffet panija, kuku panija, POC panija, commercial panija, go you do, mood, money, yeah. Yeah. Beyond the who is the hunter? Who is the hunter?
ọmọ ádámù ẹ̀rọ la ṣe nílé ayé táwa yìí ó adé kan sí wọn. I'm a journalist. Akitoye lórúkọ mi. Akitoye ni mò ń jẹ́. Move! Ìyàwó mi náà sì tí olówó ayẹlẹ. Ìyàwó mi ló wà ayẹlẹ yìí. Hey! Confirmers! Ìyàwó mi náà sì tẹ̀. Kí la ń wáyé o, mọ̀ọ́yà fún. Kí la ń wáyé, mọ̀ọ́yà fún. Kí la ń wáyé o, mọ̀ọ́yà fún. Má lówó lọ́wọ́ àmì àkú. Bá kò ní rárá àmì àkú. Kí la ń wáyé o, mọ̀ọ́yà fún. And here comes the hunter. The hunter. Oh girl. So the serial killer tí gbogbo èèyàn ti ń sọ nípa ẹ̀ látijọ́ yìí. Òun ni ìyàwó the famous Akintoye tó máa ń dig out story jáde níbi tán bá hide sí. I can't believe this. Toye, see, let me tell you something. O ní láti máa ronú. Ìrònú yìí ò lè solve anything. Please. Ọkùnrin yẹn, ọkùnrin ò dẹ̀ kí n ṣojú. Please. Yes, sir. Hey. The title, sir. So, title will make it for sir. Toye. Yes, sir. Jẹ́ kí ẹ̀là ni ẹ jẹ́ the hunter. The hunter. Ẹni tó ń hunt èèyàn. Tí ó bá ṣe pọ́n padà hunt òun náà ni. Mi ní mọ̀ pé òun ni hunter. Mi ní mọ̀ pé ìyàwó mi ló ń hunt àwọn èèyàn tó ń pa wọn. Jẹ́ kó jẹ́ the hunter. The hunter. Alágbára kò tẹ̀lé jẹ́jẹ́ wo ilẹ̀ ń yọ. Ẹni farapamọ́ sókùnkùn ṣe bí ilẹ̀ tó mọ́ o. Àtọ̀rẹ́ àtìká ìka ò máa ní gbé o. Yẹ̀dá ò jẹ́ súnmọ́ bí kò wọ́gbọ́ ìṣítí lẹ́nu mi mẹ́ta. Máa kúkú wí, máa kúkú wí. Àdúgbò Olúwa ti sọ gẹ̀gẹ̀ ojú ti kì wọ́n. Ẹ ti sọ ẹ májà jẹ́yìn ò mọ̀ kí àtòrí ìkànṣe kan lọ́lọ́run. Bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ ṣe yẹ̀yẹ́ wa ni bọ̀ Ọlọ́run ti bá a sọ di ayẹyẹ. Nǹkan tá a bá fún wọn lọ́ máa wò. IIB. Progress. IIB. Progress.
I and B. Progress. I told you guys. Money game plan. Any game plan ele. Fẹ́ believe me. Mo gbà lọ. Mo gbà. Ẹ fọkàn balẹ̀. We are the ruling party. And the Maru till the kingdom come. We have the power. Yes. And we have the strength. Yes, now. Ẹ wo, nǹkan tá bá fún wọn náà máa lò. You are right. Nǹkan tá bá fún wọn náà máa rí. Àbáwá kọ́. Àṣẹ̀fẹ́ mi náà rè tán fẹ́ rí mi látàn tẹ́lẹ̀. Ń sì náà ṣe wá mọ̀ pé ó mọ ní olóṣèbọ ohun sókè odò. Ẹ ti gbàgbé pé òun ló kó sóyún machine fún kàn sí sóyún sí nǹkan. Ọdún àṣẹṣẹ rí yẹn sì ni. Mi náà mi yọ. Náà ẹgbẹ́ báyìí, ó yẹ ẹgbẹ́ báyìí. Laddie. His Excellency. You want to